Good day, ladies and gentlemen, panel of justice, co-debater, and my fellow people. My name is SIDI to the interfere. Me, I want to interfere the man. The man Timbelegbe me ba pari Timbelegbe mi. The man kí ló kọ yín. Ṣé mi bàbá parí? Oda orúkọ mi ni Apari Anthony Ogudimu tó ń pè ní Arawa sọ́pà wọn jọ. Àárọ̀ ni sọ́pọ̀ èmi ò torí èmi orúkọ yín mo béèrè. Sára ló kọ yín ni. Tó o bá ti gbé ṣu lọ́jà, ara ò ní sọ́pà ẹ́, ara lórúkọ mi. The man name is a thunder. The man thunder name. Me, I want you to ask the question. Mo fẹ́ béèrè question mẹ́fà lọ́wọ́ yín. Mo gbọ́ máa. The man ṣe mọ́ ń yàgbẹ́. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ̀kọ̀ọ̀kan lẹ mọ́ ń yàgbẹ́. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni. Ṣé ìgbẹ́ líle lẹ mọ́ ń yà àbí ìgbẹ́ ṣòroro? Tí n bá jẹ búrẹ́dì àtẹ̀wà líle, tí n bá mu gàrí ṣòrororo. The man ṣe mọ́ fọ bọ́ksà yín. Kí ló dé o sọ pé gbogbo nǹkan báyìí ló fẹ́ bí mi léèrè? Mi ò kí ń wọ bọ́ksà. The man mọ́ ń gbẹ́pọ̀n lásán ni. Mo ní sẹ́ mọ́ ń gbẹ́pọ̀n lásán ìwọ bọ́ksà. The man ṣe mọ́ ń jẹun. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ṣé ó sàníyìn? O ṣàkọ́. Kí ló dé ẹ̀kẹ̀kan lẹ mọ́ ń jẹun? Ẹ̀ẹ̀kan lóṣù. The man ṣe mọ́ ń fọnu you dey brush. Mo máa ń rún pákó, mo ń fọnu ẹ̀ẹ̀kan lọ́sẹ̀. The man ṣe mọ́ ń wẹ̀. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan tójò bá rọ̀. The man gbogbo ohun tí mò ń bí ẹ̀kọ̀ọ̀kan náà lẹ ń sọ. Náà torí pé nígbà tó ń bí mi léèrè béèrè báwo ni mi ò ṣe ní wẹ̀, báwo ni mi ò ṣe ní fọnu. Ẹgbẹ́ ọmọ pé kó tó fẹ́ bí mi lélẹ́yìn náà. Ọ̀rọ̀ ẹ sú mi o. Okay, the man ṣe mọ́ ọrùn tẹ́ bá sùn. Mi ò kí wọn ọrùn. Ìtẹ́ ẹsẹ̀ ní ìsìn ńkọ́. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ̀kọ̀ọ̀kan tún lẹ mọ́ ọrùn. Bẹ́ẹ̀ni. The man ṣe ti níyàwó. Àbẹ́kọ̀ọ̀kan náà. Rárá. Ẹ tí ní. Mo ti níyàwó. Ṣé ẹ rántí bóyá ti níyàwó àbẹ́ níyàwó ni? Mo ti níyàwó. The man ṣé ẹ lè bímọ 100? Rárá. Mo lè bí 85. The man mo ní ṣé ẹ lè bímọ 100. Sídí, mo fẹ́ lọ jẹun. Mo fẹ́ máa lọ, mo fẹ́ lọ Ẹ jẹun. tiẹ̀ mọ́ lọ ẹ̀ ń tẹ̀sí rọ́bìsì lẹ́ ń ṣe ẹ mọ́ lọ. Wọ́gọ́ ló ń ṣe rọ́bìṣì. Wọ́gọ́ ló ń ṣe pa lójú kan fi kan ríran. Ẹ má bú mi o. Take your time! Take your time! The man ẹ má bú mi o. Take your time! Ní táìmù fún rẹ́bìsì kí ni? Má fún ẹ. Ẹ fún ta ni? Don't worry. Má fún ẹ blow. Àríwó ṣe parí. Get out! Rọ́bìsì. Hello the people, my name is SIDI to the interfere. Rí mo rí next week mọ́ ibi tí mo ti rí apárí.